Hallelujah. Hallelujah. Oh. Hallelujah. 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 Mo dúró lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì nínú ilé Olúwa ìlónìí. Mo ti sọ ọ́ bí ikọ̀ àti ìrìjú Ọlọ́run, bí ẹni tí a pè tí a sì rán níṣẹ́. Ọkùnrin tàbí obìnrin tó bá láǹfààní láti wà lábẹ́ ìpàdé àdúrà tòní, tàbí tó bá láǹfààní láti padà tẹ́tí gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, mo ń sọ lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì pé kí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kí Ọlọ́run kó mú ayé wọn jáde kúrò ní abẹ́ àjàgà òdiwọ̀n kó sì borí dodo sí wọn lẹ́nu. Hallelujah. 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 Mo sọ̀rọ̀ mi ò dá ọ̀rọ̀ sọ. Mo pàṣẹ lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì ní ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ní òwúrọ̀ ọjọ́ Sátọ̀dé ọgbọ̀njọ́ nínú oṣù kẹsàn-án, ọjọ́ tí oṣù kẹsàn-án ń palẹ̀rù rẹ̀ mọ́, ó fi ń fa ìjọba lé oṣù kẹwàá lọ́wọ́, ni mo sọ pé báyìí ni Olúwa wí, báyìí ni kan Ọlọ́run sọ, báyìí ni Olúwa wí, báyìí ni agbẹnusọ Olódùmarè sọ. Àjàgà òdiwọ̀n tó dá ayé rẹ dúró sójú kan, tó ní òní ju báyìí lọ, tó dúró pé òní tayọ, tó dúró pé àlá rẹ òní ṣẹ. Ó dúró lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì pẹ̀lú àwọn èèyàn Ọlọ́run pẹ̀lú mi nínú ilé mímọ́ yìí. Mo ní àjàgà náà Olúwa dáná tán. Olúwa dáná tán. Olúwa dáná tán. Olúwa dáná tán. Àjàgà ayé tí òjò rọ́nà lọ. Àjàgà tí a fi kọ́ Ọlọ́run nípasẹ̀ ìgbé ayé ẹ̀ṣẹ̀ àná. Àjàgà tí a fi kọ́ Ọlọ́run nípasẹ̀ àṣìṣe àwọn òbí. Àjàgà tí a fi kọ́ Ọlọ́run nípasẹ̀ ìbínú olólùfẹ́. Ọ̀rọ̀ jáde, àṣẹ wá tẹ̀lé. Bí o bá gbàgbọ́, àjàgà òdiwọ̀n, yoke of limitation, àjàgà òdiwọ̀n, bí kò sáàyè láti tẹ̀síwájú, àjàgà òdiwọ̀n, ṣe ìgbéyàwó rẹ, àjàgà òdiwọ̀n tó ń jẹ́ olórí ọ̀rọ̀ iṣẹ́ ní ìlú yìí ló wà tàbí òkè òkun. Arán mi, mo dẹ̀ ń jíṣẹ́ bí ẹni tí a rán. Àjàgà yìí lọ́rùn rẹ lórúkọ Jésù ó yẹ kó gbiná sọ̀rọ̀. Lórúkọ Jésù ó yẹ kó gbiná sọ̀rọ̀. Lórúkọ Jésù ó yẹ kó gbiná sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ọkùnrin yìí ọ̀run máa ṣí fún ẹlẹ́dẹ̀. Obìnrin tó rí ọ̀rọ̀ sọ yìí ọ̀run máa ṣe bó ìwọ náà. Agbára tó ń dẹ̀kun rẹ̀ láwọn fi ṣòfò dànù. Àdúrà mi ò ní lórí náà kò ní lọ lẹ́jọ́. Àṣì ọ̀run gbogbo rí ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Jésù Olúwa wa àmín àmín àmín. Jésù Olúwa wa àmín àmín àmín. Jésù Olúwa wa
Ẹ̀yin àyànfẹ́ níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ránṣẹ́ Ọlọ́run yín náà ni pásítọ̀ yín, pásítọ̀ Praise Obamiṣayé. Oṣù kẹsàn-án la wà yìí. Lóṣù kẹsàn-án, bóbìnrin bá bímọ, ó gbọ́dọ̀ bímọ. Bóbìnrin bá lóyún, ó gbọ́dọ̀ bímọ lẹ́yìn oṣù mẹ́sàn-án. Oṣù kẹsàn-án la wá jọ wà yìí. Ó ń parí ìrìn o. Adẹ̀bẹ̀ gbàdúrà lórí àjàgà òdiwọ̀n. Ṣùgbọ́n ká tó wọnú àdúrà yẹn lọ, mo fẹ́ kẹ́mi àti ẹ̀yin yin Ọlọ́run láàrin ìṣẹ́jú mélòó kan ráńpẹ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìpàdé àdúrà yìí wákàtí kan péré náà láǹfààní sí for now. Tí mo sì mọ̀ pé láìpẹ́ Ọlọ́run yóò fi àyè gbà sí ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò fi àyè gbà wá sí ju bẹ́ẹ̀ lọ. Ẹ gbàgbọ́sá. Mo ní Ọlọ́run yóò fi àyè gbà wá sí ju bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ yín tẹ́ ń fẹ́ láti rí mi lójúkorojú. Lágbára Ọlọ́run láìpẹ́ yìí, à ń ká àwọn ẹlẹ́kùn kan lọ́wọ́. Nígbà tó bá ti ṣí, kì í ṣe pé a ó láǹfà láti ra wa nìkan. A ó jọ sọ̀rọ̀ pọ̀, a ó jọ gbàdúrà pọ̀, a ó dẹ̀ jọ pín ẹ̀rí, a sì dára fún wa lórúkọ Jésù. Jẹ́kájọ yin Ọlọ́run níbikíbi tó bá ti ń gbọ́ mi. Ǹjẹ́ ń gbọ́ mi láti olórí Amẹ́ríkà? Ǹjẹ́ ń gbọ́ mi láti Europe? Ìyára Áfíríkà? Ìyára Asia? Èyí tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí tàbí tẹ́ ó padà gbọ́. Mo sọ bí ìkọ́ Ọlọ́run pé lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí, ayé yín kò ní wà bákan náà mọ́. Ẹ jẹ́ ká lọ yin Ọlọ́run. Ẹ ṣeun o, bàbá. Ẹ ṣé o, Jésù. Ẹ ṣeun o, bàbá. Ẹ ṣé o, Jésù. Bàbá kí a bá mi sọ, orí rà kí o ti tó láyé àwọn. Ẹ̀jẹ̀rúwà òkúra ẹ̀ṣẹ̀
Hello, sir. Hello, sir. Àwọn èèyàn connect. Bẹ́ẹ̀ni, sir. Mo dúró lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Níbikíbi tí ẹ bá ti láǹfààní láti connect. Níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Lọ́wọ́lọ́wọ́ ni mo sọ bí alásọtẹ́lẹ̀ Ọlọ́run pé aṣọ èyí tí ọ̀tá fi kọ́ wa lọ́rùn, aṣọ èyí tí ọ̀tá gbé wọ̀ wá, ó ń ṣiṣẹ́ ìdíwọ́ àti ìdènà láti tẹ̀síwájú. Ó ń sọ bí wòlíì Ọlọ́run láàárọ̀ yìí ní Olúwa yìí pé irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ lọ́rùn ọkùnrin tó ń gbọ́ mi, irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ lọ́rùn obìnrin tó ń gbọ́ mi. Mo kú yìí lórúkọ Olúwa Ọlọ́run sọ́ọ̀lì láàárọ̀ yìí pé iná Olúwa bó aṣọ náà sọ̀rọ̀. Iná Olúwa ó bó aṣọ náà sọ̀rọ̀. Iná Olúwa ó bó aṣọ náà sọ̀rọ̀. Wọ́n ní ìgbàdúrà fún obìnrin kan tó ń gbọ́ mi. Wọ́n ní bí ọkùnrin kan tó ń gbọ́ mi lórí àmìṣe. Aṣọ ogun lọ́rùn rẹ̀. Aṣọ ogun lọ́rùn rẹ̀. Iná Olúwa ó gbọ́dọ̀ rẹ̀. Iná Olúwa ó gbọ́dọ̀ rẹ̀. Iná Olúwa ó gbọ́dọ̀ rẹ̀. Aṣọ ogun tó sọ ẹ́ta láìmọ̀ ń ṣe. Aṣọ ogun tó mú kó sáré kó mọ̀ yọ. Ó jíṣẹ́ bí ẹni ṣùgbọ́n ó jẹ́ ìlérí. Ó jíṣẹ́ mú òṣè títọ̀ rẹ̀ ó yọ. Ó lọ́kọ bí aláìlọ́kọ. Ó láya bí aláìláya. Ó bímọ ṣùgbọ́n ò ráfẹ́rẹ́ tó bímọ lára rẹ̀. Ìwádìí ní ti rìlíìsì àṣẹ jáde. Aṣọ tó ṣokùnfà ogun. Aṣọ àìrí tó ṣokùnfà ogun. Sọ̀rí àmìṣe. Ohun Olúwa tẹnu mi jáde pé irú aṣọ ogun bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀. Iná Olúwa bá wẹ̀rẹ̀ rẹ̀. Iná Olúwa ó bó aṣọ ogun lọ́rùn rẹ̀. Ó yẹ kó máa pariwo àdúrà yìí. Ó máa lọ máa bọ̀ pẹ̀lú fóònù ọwọ́ rẹ̀. Wà á máa sọ pé aṣọ ogun lára mi. Iná Olúwa bá mi bọ̀. Ẹ pariwo àdúrà. Gbogbo aṣọ ogun lára rẹ̀ tó sọ nípa láì lóko inú ọgbọ̀n gbogbo ẹ̀sẹ̀ gbogbo aṣọ ogun táyé gbogbo rẹ̀ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ́gun lórí ìlú pẹ̀lú aṣọ tó ń gbà fún lọ́nà gbogbo aṣọ ogun tọ́ta gbówó mi láì láàrin inú olúwa bọ́ ọ̀dàrẹ̀ inú olúwa bọ́ ọ̀dàrẹ̀ gbogbo aṣọ aṣọ gbogbo ẹ̀ gbogbo ìlú pẹ̀lú ìtọ́jú olúwa inú gbogbo ọ̀dàrẹ̀ àmín.
àkókò àti gbàdúrà ní ẹ̀yìn àyànfẹ́ ẹ kó pe Ọlọ́run. Mo mọ̀ pé ọ̀pọ̀ yìí bẹ́ẹ̀ ń gbọ́ mi ní kò kọ̀ǹfínẹ́ẹ̀tì kò ní táìmù yìí. Ẹ̀yin tó wà ní ọ̀gànjọ́ òru, ẹ̀yin dáago kan, ẹ̀yin dáago méjì, ẹ̀yin dáago mẹ́ta, ẹ̀yin dáago mẹ́wàá, ẹ̀yin kan ìjájí, ẹ̀yin kan ọ̀nà bíi jẹ́lẹ̀ wà. Wọ́n dákun gbàdúrà, pariwo orúkọ Olúwa, pariwo orúkọ Jésù dáadáa, yà máa sọ pé aṣọ ogun ọrùn mi tó bẹ̀rẹ̀ wáyé mi, ó gbọ́ mi dáná ìmọ̀ ṣe. Pariwo pé Olúwa ti náà pọ̀ lọ́rùn tí ò gbọ́dọ̀ fún kẹwàá. Tí ò gbọ́dọ̀ gbéwà ìrìn àjò oṣù kẹwàá, aṣọ ogun tó ń bá àkọjá mọ́ mi lọ́wọ́. A máa pariwo pé iná ọwọ́ Ọlọ́run rẹ̀ ó yẹ kọ́ Ọlọ́run ẹ mọ̀ bí wọ́n ṣe ń dirun lọ́dọ̀ wa tí wọ́n bá fẹ́ dirun ẹni tó fẹ́ dirun fún yàn á jókòó sórí àga tó ga ẹni tí wọ́n fẹ́ dirun fún á jókòó sórí àpótí tàbí kó jókòó sílẹ̀ ńlẹ̀ wọ́n á fi àṣẹ fún. ẹ bá wò ṣe nígbà tó máa ṣe ohun ẹ̀fọ́ ọmọ ìlú awájẹ máa ń ṣe nígbà yẹn wọ́n á fi ẹni ẹ sábẹ́ ìtàn abẹ́ ìtàn ló máa jókòó sí wọ́n á pa tán kìíní àti tán kejì wọ́n á pa lọ wọ́n wá gbá orí ẹ̀ ẹ wò ó ń tí mo ní lélẹ́yìí o ṣáàkì kan pariwo àdúrà ẹ̀mí Olúwa sọ pé ìkan lára àwọn tá a jọ ń gbàdúrà yìí lọ́wọ́lọ́wọ́ ó ti há sí abẹ́ ìtàn obìnrin ẹ jẹ́ kí ọkùnrin yẹn kó gbàdúrà. Ó lè jẹ́ obìnrin nìwọ náà, ó lè jẹ́ obìnrin nìwọ náà. Ìgbà sọ fún mi pé kọ́lá àwọn tí a jọ ń gbàdúrà yìí ó yẹ á fi abẹ́ ìtàn. Ẹ má gbàdúrà, ẹ faraya, iná Olúwa gbẹ́mi jáde. Iná Olúwa gbẹ́mi jáde lábẹ́ túbú bí àjèjì obìnrin bí ajé mi lọ́mọ ní. Wọ́n náà rántí ọkọ rẹ̀, wọ́n náà rántí iṣẹ́ rẹ̀. Olúwa iná gbẹ́mi jáde. Nínú àwọn obìnrin òkùnkù ayé tí wọ́n gbẹ́mú iṣẹ́ ìwé. Obìnrin tó gbé ìpamọ́ tó gbé iṣẹ́ rẹ̀ tó gbé wọ́n náà tó gbé ní orúkọ Jésù lórúkọ inú àwọn ìjà obìnrin bí ayé wọ́n ní gbé fún òkú àwọn tó wọ́n fi òkú àìní ní ọgbẹ́rẹ́ jáde ní olúwa olúwa sí méjì jáde bá iṣẹ́ rẹ̀ nínú àbámọ́ wọ́n fi ọjọ́ náà méjì jáde fún òní iná wá nínú olúwa lọ́sọ̀rọ̀ tí wọ́n fi ọjọ́ nínú olúwa gbẹ́rẹ́ jáde gbogbo òkú ní ìgbèkùn olúwa gbogbo ìrúgbò àti àwọn ẹni ayé tí olúwa gbé mi pa olúwa gbé mi jáde ní olúwa gbé mi jáde ní olúwa gbé mi jáde nínú àhámọ́ tọ́ta sí bí ti sọ fún mi. Olúwa gbé mi jáde ní orúkọ Jésù gbẹ́lẹ̀ fún inú àhámọ́. Àwọn obìnrin tó fẹ́ra wọn ní aláfẹ́ yìí. Wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ayé mi.
wáyé tó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ayé òrèrú àánú orúkọ Jésù fún dára jẹ́ ìrìn àánú orúkọ Jésù lókun lọ́kàdé ìdílé orúkọ Jésù olúwa lọ́wọ́ ìgbàlè ẹ̀sùn agbára rẹ̀ lórúkọ Jésù gbogbo ẹni obìnrin tó gba ìrìn àjọ lórúkọ Jésù èyí ẹ̀sùn agbára rẹ̀ lórúkọ Jésù gbogbo agbára gbogbo agbára ìtọ́kùnrin ṣògbó tó gba ìrìn àjọ lórí tó ní ìrìn àjọ lórí tó jẹ́ sí àlàyé tó jẹ́ sí ọ̀nà àbáyọ fún orúkọ Jésù ẹ̀sùn agbára rẹ̀ lórúkọ Jésù gbogbo ẹni tó ní tá a ti ní gbọ́ obìnrin tó ń wá tó da ìrìn àjọ ayé rẹ̀ tó bí lórí ọ̀lọ́wọ́ tó jẹ́ sí ìgbéga ìjà olúwo lọ́rùn jáde tó sọ agbára rẹ̀ àmín. Gbogbo ẹgbẹ́ wa pẹ̀lú mi ní àárín. Mo lu aago lórúkọ Ọlọ́run. Mo lè sọ bí alásọ̀tẹ́lẹ̀ Ọlọ́run sáyé rí. Ǹjẹ́ láǹfààní tẹ́ ń gbọ́ mi nínú ìdí yìí? Ǹjẹ́ gbàgbọ́ ní ìpè yìí? Sáyé ń yẹ àti abẹ́ ìtàn. Bẹ́ẹ̀ tó mọ jẹ́ tàbí nígbà tí ìjì ayé gbé yín lọ nínú jẹ́. Ṣùgbọ́n tí wọ́n ti di ṣùgbú ayé lé yín lórí. Wọ́n ti di irun òjò. Wọ́n ti di irun ẹlẹ́wọ̀n. Wàhálà mi.
Lórí ẹgbẹ́ ìdílé ọ̀dà mú nǹkan mi mọ̀ orúkọ olúwa. Sọ bí wọ́n ti máa ń sọ. Sọ bí olóògbà sọ bí agbẹnusọ ọ̀gá òde. Ìgbà tó gbàbọ̀dé. Ìgbà tó gbàbọ̀dé òde. Ìgbà tó jẹjà fa. Lórí òkú mi. Nígbà tí ẹ wá jáwé mi. Nígbà tí àwọn òbí wá dára. Nígbà tí àwọn òbí wá bí wá. Ó dàbí ọmọ rí àmì kẹjọ. Ó sọ pé ajá ìtàn náà kì í náà olúwa. Wọ́n jẹ́ ìtúsílẹ̀ ayé wa. Àmì lórúkọ Jésù. Iná olúwa. Wọ́n jẹ́ ìtúsílẹ̀ ayé wa. Iná olúwa. Wọ́n jẹ́ ìtúsílẹ̀ ayé wa. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmì lórúkọ Jésù. Jésù. Àyàbọ̀ ọjọ́ gbàdúrà. A ò lọ́jọ́ mú ṣe lọ́pọ̀. Ọjọ́ gbàdúrà lórí àjàgà. Àjàgà jẹ́ tí a fi kọ́ ẹran lọ́rùn. Wọ́n á fi kọ́ àmìní. Àjàgà òdiwọ̀n. Ọkùnrin tó wà níwèé Genesis 49 láti ẹsẹ̀ kìíní lọ́ọ̀talẹ̀. Ṣùgbọ́n láàrin ẹsẹ̀ kẹta àti ìkẹrin ní àbá rẹ̀ tí ayé rẹ̀ tí abẹ́ òdiwọ̀n. Ìpele tó máa dé láyé. Pé tó bá ti débẹ̀ kò ní kọjá ibẹ̀. Jákọ́bù ó fi ayé Rúbẹ́nì tí abẹ́ gbèdéke. Pé tó bá ti dé lẹ́bù yẹn kò ní kọjá ibẹ̀. Ìpínlẹ̀ Rúbẹ́nì. Àkọ́bí mi ni wọ́n ń ṣe. Títayọ ọlá, títayọ ògo, títayọ agbára. Ó wá bí ẹsẹ̀ gẹ̀. Ó ní ṣùgbọ́n nínú ìrìn àjò ẹ láyé ẹni rírú bí omi ni wọ́n máa jẹ́ unstable water. Àti pé ò ní tayọ. Mo lu aago náà ìṣẹ̀dá nìkan lọ́wọ́lọ́wọ́ tó ń gbọ́ mi. Ta ló fi ẹ́ ṣépè? Ta ló ṣépè fún ọ? Akọ ló ṣépè fún ẹ tàbí abo? Abo ló fi ẹ́ ṣépè tàbí akọ? Ta ló dúró ní ìhò ọmọlúwàbí tó fi ayé rẹ sí abẹ́ ìgbó? Ta ló sọ ọ̀rọ̀ òdì tó yọ iṣẹ́ rẹ lẹ́nu? Tí a bá pọ̀ mí ní tòótọ́ bí ìkan nínú àwọn ikọ̀ àti ìránṣẹ́ májẹ̀mú tuntun tó o ti gbàgbọ́ ní ìpè yìí, mo lu aago mẹ́sẹ̀dá rẹ. Èpè tí a fi àná ṣẹ́ tó fi ayé rẹ sí abẹ́ gbèdéke tó lóò ní tayọ. Èmi ni wòlíì rẹ̀ ti àná. Bí o bá rí àmì mẹ́ta ṣe, mo sọ pé ẹ̀jẹ̀ Jésù ó pa èpè náà rẹ lórí ayé rẹ. Amen. Jesus name. Arán mi ni. Bí a kò bá rán mi ni, òní máa sáré. Àwọn kan máa bí wọ́n ní pásọ̀ wọ́n ní báwo lẹ̀ ń sùn. Torí àmì ìtìbí kọ́ látàárọ̀ sílẹ̀ máa fi ṣú. Àwọn kan fi ẹ̀tún lẹ́bùn wọn máa pè lágbo kan òru, wọn máa pè lágbo mẹ́rin ìdájí. Wọ́n nígbà táwọn pè lọ́tọ̀ sí ní òde bóyá màá tún gbé lóru. Kí ló fà á? Torí kí ayé ẹnìkan tó ń gbàgbọ́ ní ìpèlè kó lè dà nù. Àwa ò sùn, àwa ò wo. Ẹ jẹ́ kí màmá yìí kó rí àmì ṣe. Ẹ jẹ́ kí bàbá yìí kó rí àmì ṣe. Ta lẹni tó fi ẹ́ ṣépè? Aláàfáà ni tàbí aláwo. Wòlíì èké ni wọ́n lọ fi ẹjọ́ rẹ̀ sùn. Orí pẹpẹ ibo la dúró sí. Tá a ti ń ṣépè fún ìṣẹ̀dá rẹ̀. Pẹpẹ wo la ti dúró lé lórí? Tí a fi ń fi ìgbéyàwó rẹ̀ sí abẹ́ ìgbón àti èpè líle. Ìlú aná mi, mo dẹ̀ ń jíṣẹ́ bí ẹni tí a rán. Ìlú aná mi, mo dẹ̀ ń jíṣẹ́ bí ẹni tí a rán. Ta ló fi ọ́ ṣépè? Ta lẹ́ni tó ṣépè fún ọ? Ta ló ní àtúbọ̀tán rẹ̀ ò ní dá? Ta ló ní àlá rẹ̀ ò ní ṣẹ́? Ta ló ní pé ìgbéyàwó rẹ̀ kò ní jí ayọ̀ fún ọ? Ó dẹ̀ jẹ́ nǹkan kan gbàdúrà báyìí. Mo gbàdúrà pé èpè tí a fi àná ṣẹ́ tó dẹ̀ àrìn àjò ayé rẹ̀ rú. Èpè tí a fi àná ṣẹ́ tó kú ògiri ilé ọlá rẹ̀. Èpè tí a fi àná ṣẹ́ tí nǹkan ò fi rí déédéé fún ọ. Èpè tí a fi àná ṣẹ́ tó fi ń bá ìjákulẹ̀ pàdé. Èpè tí a fi àná ṣẹ́ tó sọ ọ́ di ẹdun arinlẹ̀. Èpè tí a fi àná ṣẹ́ tí nǹkan rẹ̀ ń bàjẹ́ mọ́ ẹ lójú tó dẹ̀ rí gẹ́gẹ́ ṣe. Èpè tí a fi àná ṣẹ́ tó sáré ṣùgbọ́n tó ní ọjọ́ ayọ̀. Olúwa rán mi wá, mo dẹ̀ lu aago lẹ́sẹ̀dá rẹ̀. Màmá tó gbàgbọ́, bàbá tó gbàgbọ́, bí o bá lè rí amẹ́ta ṣe, ẹ̀jẹ̀ Jésù ó
ó pa àmì ègún yìí lára rẹ̀. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó pa èpè náà rẹ̀ lára rẹ̀. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Èpè tí ayé gbé ọjà. Olórin kan ní èpè táyé lè gbé mi ṣẹ́ o lọ́nà kọ̀nà tí wọ́n lè gbà ṣẹ́. Jésù fẹ́ jẹrẹ wẹ̀mí kí lè mọ́ tónítóní. Èpè táyé lè gbé mi ṣẹ́. Èpè táyé lè gbé mi ṣẹ́ o lọ́nà kọ̀nà tí wọ́n lè gbà ṣẹ́. Jésù fẹ́ jẹrẹ wẹ̀mí kí lè mọ́ tónítóní. Ọkùnrin tá a ṣépè fún àbẹ́ àdúrà yìí. Obìnrin tí wọ́n ṣépè fún mi ò fẹ́ mọ tó fà tó fi ṣépè fún ẹ. Ó lè jẹ́ pé ìgbé ayé ẹ̀ṣẹ̀, ìgbé ayé agídí, ìgbé ayé àìgbọ́ràn àti ṣe òbí, èdè àìyedè ló fà tí ọ̀rọ̀ yẹn fi jáde. Olúwa ní kí n sẹ́nu gbọ́ngbọ́n kí n ṣe rẹ lónìí. Ó ti dínú ìjọkan bọ́ sínú ìjọkan. Síbi ayé rẹ̀ ò gbà yí padà. Torí òkè kan bọ́ sórí òkè kejì. Omi àdúrà lọ lẹ́nu yàrá ẹ̀. Bẹ́ẹ̀ ni oríṣi ìṣòro ni wọ́n ti gbé kalẹ̀ níwájú ẹ̀. Ṣùgbọ́n dàbẹ́ ní pé kò sí ìyípadà. Máa ń tú onírúurú wà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ó dàbẹ́ ní pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa rán mi wá lónìí. Nítorí pé ó ti oníṣun ẹ̀jẹ̀ ti ń yálé adáhùn ṣe kiri. Kò rí ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n lọ́dọ̀ tó bá Jésù pàdé. Ayé rẹ̀ ṣẹ́. Obìnrin tí a ṣépè fún yìí. Ọkùnrin tí a ṣépè fún. Mo ní nàka tiẹ̀. Ojú àlá ni wọ́n ti ṣépè fún ẹ. Ojú ayé ni wọ́n ti ṣépè fún ẹ. Wọ́n pè é lórí aago. Wọ́n lè fi ẹ sábẹ́ pè. Ìlú anámẹ́. Mo dẹ̀ jíṣẹ́ bí ẹni tí a rán. Báyìí ni Olúwa wí. Báyìí ni Kọ́lọ́run sọ. Báyìí ni Olúwa wí. Báyìí ni wòlíì Olódùmarè sọ. Èpè tí ayé ṣẹ́ fún ẹyẹ. Bí o bá lè rí àmẹ́ta ṣe tó ń dààmú iṣẹ́ rẹ, tó ń dààmú ayé rẹ, tó fi ní ìfọ̀kànbalẹ̀, tó fi ní ìbùkún. Mo sọ lórúkọ Ọlọ́run sọ bí o bá rí àmẹ́ta ṣe ẹ̀jẹ̀ jẹ́bi kó pa èpè náà rẹ̀ lára rẹ̀. Àmín lórúkọ Jésù. Èpè tí Jákọ́bù ṣẹ́ fún Rúbẹ́nì ló dàrin àjò Rúbẹ́nì rí ọpẹ́lọpẹ́ Mósè. Mósè ni Ọlọ́run lò láti mú èpè náà kúrò lórí ayé ẹ̀. Ẹ jẹ́ kẹ́nìkan pe orúkọ Jésù. Ẹ jẹ́ kẹ́nìkan orí ọ̀rọ̀ sọ. Ọlọ́run mo bẹ̀ ọ́ nítorí orúkọ rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ó wà lábẹ́ àdúrà yìí nínú ìrírí. Mo fẹ́ kó wo ti orúkọ rẹ̀ àti òògùn tó ń kán lára mi lọ́wọ́lọ́wọ́. Ìmọ̀ lè máa fi ìtara ní ìbámu pẹ̀lú bí ìwọ náà ti gbà lọ́jọ́ kìíní àná. Gbàdúrà fún àwọn ọkàn tí mi ò tí ì rírí. Mo fẹ́ kó o kàn jẹ́ nítorí orúkọ rẹ̀ kó ṣe nínú àpèyàn. Mo fẹ́ kó o jọ Ọlọ́run má jẹ̀mú. Ọlọ́run ọ̀nà àbáyọ. Ọlọ́run iṣẹ́ àná jẹ́ chapel of power. Mo fẹ́ kó o kàn jọ nítorí orúkọ rẹ̀ kó o ṣe kẹ̀kẹ́ tó lágbára. Mo fẹ́ kó o jọ nítorí orúkọ rẹ̀ kó o fi àánú gba àwọn ènìyàn yìí. Ṣé ètò ìgbà wọn níta àbá torí ṣíṣe kó àtòrí epo jẹ́sù tó o bá tiẹ̀ fẹ́ ṣe nítorí. Mo fẹ́ kó o wo ti orúkọ rẹ̀. Mo fẹ́ kó o wo ti kú rẹ̀. Mo fẹ́ kó o wo ti òògùn tó ń kán lára tèmi náà lọ́wọ́lọ́wọ́ nínú ilé mímọ́ yìí lónìí. Mo fẹ́ kó o ṣe nǹkan nínú ayé wọn. Ó dáa, mo sọ ọ́ lẹ́ẹ̀kan ṣoṣo sí. Mo sọ pé èpè tá a ṣẹ́ lánàá tó ń dá ìrìn àjò ayé rẹ rú lónìí. Tó bá rí àmì mẹ́ta ṣe, èpè tó ń jà ẹ́ tó ń já ọmọ tó bí, èpè tó ń jà ẹ́ tó ń já iṣẹ́ rẹ, èpè yẹn lé débi pé ẹni tó bá bá rìn, èpè yẹn máa nípa lórí ayé wọn. Bá níbi tí panipani wà, ní gbanigbani wà, mi ò fẹ́ mọ orú ẹ̀jẹ̀ tá a ta sílẹ̀ lọ́jọ́ tí a fi ẹ́ ṣépè, mi ò fẹ́ mọ orú ibi tí a ti ṣépè náà, mi ò fẹ́ mọ tó ṣokùnfà, ṣùgbọ́n mo gbá lórúkọ Olúwa lọ́rùn jẹ́lì, orí akọ̀wé ẹ̀ pé ẹ̀jẹ̀ Ébẹ́lì ó ń kígbe fún ẹ̀san, ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù ó ń kígbe fún àánú. Ó dá mo kígbe lórúkọ Olúwa lọ́rùn jẹ́lì, mo kígbe lórúkọ Olúwa lọ́rùn jẹ́lì, kígbe lórúkọ Olúwa lọ́rùn jẹ́lì pé ọmọ lórí àmì mẹ́ta ṣe ẹ̀jẹ̀ Jésù kó pa èpè rẹ lórí ayé rẹ. Àmín lórúkọ Jésù. A máa sọ pé èpè tí bàbá tó bí mi gbé mi ṣẹ́, èpè tí ìyá tó bí mi gbé mi ṣẹ́, èpè tí olólùfẹ́ gbé mi ṣẹ́, ọ̀gá tí mo kọ́ṣẹ́ lábẹ́, àwọn tí mo gbélé wọn, àwọn tí mo bá rìn, èpè tí wọ́n ṣẹ́, wọ́n máa sọ pé ẹ̀jẹ̀ Jésù kí ẹ̀jẹ̀ rẹ pa èpè náà rẹ̀ lórí ayé mi. Èpè tó ń gbé mi jẹ́ tó ń jà mí, tó ń jẹ gbogbo tí mo bá dáwọ́lé. Èpè tí wọ́n gbé mi jẹ́ tí mo fi mú àmúwá. Èpè tí wọ́n fi ayé mi jẹ́ tó ń jẹ àwọn ọmọ mi. Wọ́n máa pa gbogbo
ẹ̀jẹ̀ Jésù ó yá pa ìpè náà rẹ̀ lórí ayé mi ẹ̀gbọ́n tó fẹ́ ayé tí ló kẹ́kẹ́ mi mọ̀ o tèmi tọ́mọ́ ọlọ́run fẹ̀jẹ̀rẹ̀wẹ̀ mímọ́ fẹ̀jẹ̀rẹ̀wẹ̀ ọmọ mi nínú fẹ̀jẹ̀rẹ̀pa ìpínlẹ̀ rẹ nínú ayé mi fẹ̀jẹ̀rẹ̀pa ìpínlẹ̀ rẹ nínú ayé àfihàn lórúkọ Jésù fẹ̀jẹ̀rẹ̀pa ìpínlẹ̀ rẹ ọmọ mi fẹ̀jẹ̀rẹ̀pa Olúwa wa. Láàárín àwọn tàbí ọ̀gbà àdúrà níbi sọ fún mi. Ọlọ́run sí màmá lójú. Wọ́n bẹ̀ sọ pé ẹnìkan wà lábẹ́ ìpàdé ìtajọ́ ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní pé Olúwa sọ fáwọn ni pé ó máa ń lálàá. Àmọ́ tó dẹ̀ máa ń lá ni pé ó máa ń bára ẹ̀ ní abúlé ibi tí wọ́n ti bí. Bí kò sí ìgbà tó bá ti ń dáwọ́ lé oríire ni kíní máa ń ṣẹlẹ̀. Ó bára ẹ̀ ní abúlé ibi tí wọ́n ti tọ́. Abúlé ibi tí wọ́n ti tọ́. Létí ti bára ẹ̀ wọ́n ló lálàá yẹn mọ́jú èyí. Olúwa sọ pé ó ń pọ̀ sí nǹkan kan ní ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí. Wọ́n ní kó wá gba nǹkan ayọ̀ kan ní ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí pé tó ń lálàá yìí. Tó bá nìkan lálàá yìí nǹkan tó bá ti ń lé máa ń bọ́ lọ́wọ́ ẹ̀ ní máa ń mú àmọ́ bọ́. Wò ó Olúwa wá rán mi ní o àdáṣe ló máa ń wọ́n mọ́. Iṣẹ́ tá a rán mọ́ kì í wọ́n mọ́. Mo dúró lábẹ́ agbára Ọlọ́run bàbá. Mo sinmi lábẹ́ ikú Ọlọ́run ọmọ. Mo fẹ̀yìntì lábẹ́ agbára ẹ̀mí nínú mo wá náà ṣe jáde ẹni tó ní àláyé tó máa ń lá àláyé tó dẹ̀ lámójú èmi tó dẹ̀ ní nǹkan tó fẹ́ pọ̀ sí lọ́sẹ̀ tó ń bọ̀ mo sọ pé ìjọba ogun ibi tá a ti tọ́ ọ̀rọ̀ jáde àjẹtẹ̀lé àjàgà iná rú ẹ ó yá iná jáde náà. àmì Jésù. Àmì tó ẹ̀bì ní jẹ́ kí àmì mẹ́tẹ̀ẹ̀ta ó ẹ̀bì. Àjàgà yìí lọ́rùn rẹ̀ iná ó jáde náà. Àmín lórúkọ Jésù. Àwọn àgbà ìkà ilé ibi tá a ti tọ́ yìí tí wọ́n jókòó ti àdògán tí wọ́n fi ń dáná àdògán sófò ayé àtijọ́ táwọn bàbá wa máa ń pè onírin àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ń pè ní àdògán ilé tí wọ́n fi ń dáná. Àwọn àgbà ìkà yìí tó dúró ti àdògán níbi tí wọ́n ti ń mọ́nítọ̀ bí ó ṣe ń lọ bó ṣe ń bọ̀. Èmi ni arán lónìí mo sọ pé ní ọ̀gangan ibi tí wọ́n wà bí o bá rí àmẹ́ta ṣe kí ni ò pé wọn mi láàyè. Àmín lórúkọ Jésù. Ẹni tó ní iṣẹ́ ìránṣẹ́ yẹn bílẹ̀ bá ti mọ́ lọ́dọ̀ ẹ̀ tàbí tó bá ṣe tán tó bá dọwọ́ rọ̀ lọ́dọ̀ tiwa níbí ẹjọ́ kó pè nítorí tó bá ti ṣe bí ẹ̀sìn mo tún travel mo tún lọ Ọ̀yọ́ state nìyẹn kí ẹni bẹ́ẹ̀ pé tó bá débi aago 6 sí aago 7 ohun tí mo mọ̀ ni pé Ọlọ́run yóò lo ìpàdé àdúrà yìí láti tú ayé yín sílẹ̀ Ọlọ́run yóò lo ìpàdé àdúrà yìí láti tú ayé yín sílẹ̀ ẹ wá máa gbàdúrà ẹ máa sọ pé àjàgà tí a fi kọ́ mi lọ́rùn tó ń lérí pé mi ò ní kọ́ ìpele tí mo wà láyé wo lórílẹ̀-èdè tó wà yẹn àwọn kan wà tó débẹ̀ lẹ́yìn tí ẹ tó ti rí ṣe àwọn kan ò tí ì níwèé ìgbélu tó ti dàkókò yìí wọ́n dẹ̀ ti dín ìfún àwọn kan ò tí ì lájọ̀ lórí ọmọ wọ́n dẹ̀ dín ìfún ṣùgbọ́n àjàgà yẹn ni ẹ jẹ́ kẹ́ni kò jarí láàárọ̀ yìí nítorí pé irú àdúrà tó jáde láàárọ̀ yìí olùmọ̀ láàmú ìtàn tó bá dọ̀la wàá máa jarí wàá máa parọ́ pé àjàgà tí a gbé kọ́ mi lọ́rùn tó ń lérí fún mi pé mi ò ní kọjá ìpele ẹ̀bọ wọ́n ní ẹlòmíì wọ́n ní kò ní lọ́kọ ẹlòmíì wọ́n ní nínú ìrìn àjò ẹ̀ láyé kò ní láyà wọ́n ní ẹlòmíì ò ní bímọ wọ́n ní ẹlòmíì ò ní ní ìbùjòkó aláyọ̀ ẹ jẹ́ ká gbàdúrà gbọ́ sọ fún olúbẹ́lì yẹn wọ́n lẹ́ni rírú bí omi tó bá dẹ̀ rú kẹ́dẹ̀rẹ́ kò ṣeé mu àbó ṣeé mu kò ṣeé mu kò ṣeé wẹ̀ kò ṣeé fọṣọ omi tó lábà wọn ni good for nothing ni kò dáa fún kankan ẹ máa pàṣẹ ẹ máa pariwo ẹ máa pàṣẹ ẹ máa sọ pé àjàgà tí a fi kọ́ mi lọ́rùn tó ń lérí pé mi ò ní kájọ tó ń lérí pé mi ò ní kọjá ìpele ìláyé tó mú kí n máa mú àmọ́bọ́ tó mú kí n máa ṣe àṣẹdàmù wà máa pariwo pé wọ́n ló máa pariwo iná já lára mi nínú ìgbéyàwó mi iná já lórí òwò mi iná já lórí ìnáwó mi iná já ní ìlú tí mo wà yìí tó ní mi ò ní ṣe níbẹ̀ tó ló máa fẹ́ rú mi ránṣẹ́ sílé ni tó ló máa rìpọ́ọ̀tì padà sílé tó ló máa ṣiṣẹ́ ni tó ní máa dáná ni wọ́n máa pariwo pé iná já lára mi
iná jára mi iná jára mi pariwo àdúrà rẹ. Ojúbọ yóò ní olórúkọ Jésù nínú ayé mi àtàrí àwọn mi. Iná jádàn, 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 orúkọ Jésù, iná jádàn, orúkọ Jésù, iná jádàn, iná jádàn, iná jádàn. Ẹ máa sọ pé wọ́n ṣe kí nìkan ní àbá ògbọ́n ó pẹ́tà yìí ti kú ẹ lè mọ́ àwọn tí ò ti pẹ́ ló máa mọ̀ wọ́n pè ní àbá kiri ní abúlé tiwa lọ́hùn nígbà tá a wà ní kékeré àtẹ̀yìn àtẹranko ló ń sunlé pọ̀ àtẹ̀yìn àtẹranko ló máa ń sunlé láàárín àwọn ilé kan tí wọ́n ń pè ní àkòdì dàtí àwọn ilé àtijọ́ ilé ńlá tó lè ní yàrá ogún yàrá ọgbọ̀n láàárín pásíjì wọn máa ń kan àbàyẹ mọ́ ìgbà kọ́ni láàrin mọ́lẹ̀ ibẹ̀ ni wọ́n máa ń fi okùn ẹran kọ́ wọ́n á gbé àgọ́ adìyẹ síbẹ̀ so láyé àtijọ́ tí mo sọ nípa yìí àtẹran àtẹ̀yìn ló jọ ń sunlé láàrin kọ́rídọ̀ yẹn ibẹ̀ ni wọ́n máa kan àbàyẹ mọ́ ibẹ̀ ni wọ́n máa so àgùntàn mọ́ ibẹ̀ ni wọ́n máa so ewúrẹ́ mọ́ ẹ jẹ́ kí ẹnìkan gbàdúrà ẹ máa sọ pé okùn tó so mí pọ̀ mọ́ àbà ayé ṣé kí n pè ní àbà tàbí kí n pè ní àkànmọ́lẹ̀ èwo lẹ máa rántí ẹgbẹ́ kí n sọ pé peg ẹ̀mọ́ tán pè ní peg ṣá peg tán peg mọ́lẹ̀ tó wá fi okùn kọ tó yẹ lọ́rùn ẹ jẹ́ kí ẹnìkan máa pariwo wà á máa sọ pé okùn àìrí tó so mí pọ̀ mọ́ àbà àkànmọ́lẹ̀ ayé tí mo fi ń parabulate lójú kan bí ayé mi ò tẹ̀síwájú wà á máa sọ pé iná àti àrá ó yá jẹ́ alárùn mẹ́ bí okùn yẹn àti àbà yìí bá wà lẹ́nu iṣẹ́ ó lè wà láyé ṣùgbọ́n ayé rẹ̀ ò ní dàkẹ́ ẹni tó wà lábúlé àwọn tó wà lábúlé gan wá tó sọ ìjọ ẹ lọ torí wọ́n á jẹ ẹ̀fọ́ tútù wọ́n á jẹ ata tútù wọ́n á jẹ àgbàdo tútù wọ́n á jẹ fi tuntun ṣùgbọ́n ìwà tó tún lóore èdè tó rí nǹkan kan mú bọ̀ kọ́ àtàwọn bẹ́ẹ̀. break of limitation ni ó kò àìrí tó fi ayé mi kọ́ tí àbà àìrí sí tó fi kọ́ àkànmọ́lẹ̀ tí mo fi ń pòyì lójú kan bí ẹsẹ̀ télọ̀ tí mo ń pòyì lójú kan bí iṣẹ́ àbábà wọ́n máa pariwo pé iná àti àrá okùn yìí àti àbàyè ó yá palẹ̀ wọn mọ̀ lónìí ọlọ́run sọ mí dòmìnira ẹ̀gbọ́n òjò fẹ́ pariwo àdúrà. Àmì Jésù, Jésù in the mighty name of Jesus. Ó pa ìdí tí a fi kọ́ àbà ayé tí a fi kọ́ àkànmọ́lẹ̀ ayé tí mo fi ń pọ̀ yìí lójú kan bí àga bábà tí a jẹ́ mi ò fi tẹ̀síwá tí àwọn tí a jọ bẹ̀rẹ̀ tí wọ́n ti lọ sùn tí mi ò fi ní ẹ̀rí bàbá ní ìlú tí mo wà yé iná àti àrá o iná àti àrá o iná àti àrá o. Bóyá palẹ̀ wọn mọ́ palẹ̀ wọn mọ́ tètè yí ti ìjà ọ̀hún náà ní palẹ̀ àbá náà ní. Iná àti àrá o! Iná àti àrá o lọ́wọ́! Ìjà ọ̀pọ̀ àìrí ìlára rẹ̀. Àbá ayé ti àkàn mi mọ́. Àkànmọ́lẹ̀ ayé. Ìjà àkàn ìjẹ̀dá mi mọ́. Ṣé mo fi kọ́ yìí lójú bọ́? Ìnájà! 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 Óyájà! Óyájà! Olúwa ẹ fún àjọ ìgbàlẹ̀ ẹ̀kan tí ká tó bọ́ sí ìpele tó kọ́ bù sí ìpele tó kẹ́yìn torí àkókò wa ti ń lọ ẹ máa ń pariwo àdúrà ẹ máa sọ pé okùn àìrí ẹ sọ báyìí pé okùn àìrí kí ni mo pè é okùn àìrí invisible okùn tí a kò ní fojú rí tí a fi so ayé mi mọ́ ojú kan. Ẹ̀gbọ́n wọn ní kẹ́nìkan gbàdúrà. Wọ́n ní irú okùn tí wọ́n lò fún ìyá tó bí ẹ. Náà ni wọ́n lò fún ìwọ náà. Ṣùgbọ́n mo dúró lábẹ́ ìfihàn yìí lábẹ́ májèmí ìgbèbí sínú iṣẹ́ Olúwa. Okùn tó dé ìyá rẹ tí wọ́n fi kọ́ wọ náà lọ́rùn. Bí o bá rí àmì mẹ́ta ṣe dáadáa, bí àmì ẹ bá wá láti inú ọkàn ẹ nítòótọ́, mo sọ pé irú okùn bẹ́ẹ̀ lára rẹ
iná olúwa kó já dáadáa. Ẹ wọ ẹgbẹ́ kẹ́ni tó máa pariwo àdúrà wà máa sọ pé okùn tí a fi so mí tó dá ayé mi dúró sójú kan tí àwọn tá a jọ bẹ̀rẹ̀ fi ń kọjá lára mi tó wá dàgbọ́ ní pé mi ò rọrùn mọ́. Ẹgbẹ́ kẹ́ni ó máa pariwo àdúrà a máa pariwo pé iná olúwa já okùn náà lára mi. Iná olúwa já okùn náà lára mi. Ìrọ́pọ̀ ẹgbẹ́ gbàdúrà ló jẹ́ ká máa gbàdúrà kí ká máa sọ ìran lọ. Ẹ máa sọ pé iná olúwa já lára mi. Okùn tó dá ayé mi dúró sójú kan náà. Tó dá òwò mi dúró sójú kan náà. Tó dá promotion mi dúró. Tó dí mi lọ́wọ́ láti ní ìwé ìgbẹ́lu. Okùn tó ń yọ ọmọ mi lẹ́nu láti lọ́jọ́ ayọ̀. Okùn tó ń yọ mi lẹ́nu tó ń yọ ìgbéyàwó mi lẹ́nu. Okùn bá sọmọ́ mi tó sọ mi àdágbé àdárù lórí bùkátà ọmọ. Lọ́wọ́ 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 iná já lára mi. Iná olúwa ó yá já lára mi. Ó yá já lára mi. Iná olúwa 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 já lára mi. Ìgbà kọ́bọ̀ lọ́wọ́ mi láti ṣe tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe connection àti bísí ó wà nílẹ̀ Amẹ́ríkà. Ọba mi gbàdúrà fún ibi tó bá dojú kọ kó dọ̀nà. Gbogbo ẹ̀tọ́ ẹ̀ pátákó lu àkó gbà jáde. Ẹ wàá sọ pé àwọn olóore bísí ò gbọdọ̀ rí wàhálà láyé. Àwọn olóore ọmọ lára bí tù mi gbọ́dọ̀ rí wàhálà láyé. Ó ń sáré sódò. Ìgbà kọ́bọ̀ látọjọ́ tó fi ṣe. Àwọn olóore ọmọ gbọ́dọ̀ ní wàhálà. Gbogbo àwọn olóore ọmọ lára bí tù gbọ́dọ̀ ní wàhálà. Gbogbo ibi táwọn olóore mi wà. Gbogbo ibi tẹ́kọ̀ọ́ mi wà. Àwọn èmi ọmọ lára bí tù wà. Ọlọ́run wọn ti wàhálà. Wọ́n ti jáde fún mi láàánú rẹ̀. Ọ̀nà àwọn tó rí ọmọ ara ọmọ bí ń sùn. Olórúkọ Jésù. Olóore mi ò ní wàhálà o. Kò ní rí ìbòmí lórúkọ Jésù. Ẹ̀yin gbogbo ẹ̀tọ́ mi. Ibi àánú rẹ̀ ti jáde sí lórílẹ̀-èdè yìí. Gbogbo ẹ̀tọ́ ọmọ lára ọmọ bí ń sùn. Ọwọ́ àánú rẹ̀ ti fà jáde sẹ́yìn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn kẹ́lí tó ń pínlẹ̀ tá a yọ̀. Ọwọ́ mi wà ayé ìwà bẹ́ẹ̀ ni wà gba lẹ́tà ayọ̀ fèmí náà nínú oṣù tó tá a fẹ́ mú yìí. Gbogbo olóore mi nínú oṣù tá a fẹ́ mú yìí ó máa ní sí nígbà tó bá ti ṣàkóso gbogbo ibi tí ẹ̀tọ́ mi wà. Pásítọ̀ Tóní Dòsùnmú ẹ bá mi gbàdúrà fún Mr. Ajibola. Ẹ bá mi gbàdúrà fún Mr. Pópóọlá Moshood. Àwọn mẹ́ta tí mo dárúkọ yìí wọ́n ń ṣiṣẹ́ agbára kan lọ́wọ́ lórílẹ̀-èdè England ní London. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi láti London lágbára lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ yìí máa ráàyè lóṣù pàpẹ́ wọnú ẹ̀yìn lọ. Bó bá ṣe jẹ́ àwọn àti ránṣẹ́ ṣe yín àjọ máa láǹfààní fíra wá nínú oṣù pa. Àwọn mẹ́ta yìí ló ń ṣiṣẹ́ náà ń fojoojúmọ́ ṣiṣẹ́ láti bí ọ̀sẹ̀ méjì báyìí bí ó ṣe ní jẹ́ bó ṣe máa ṣe é ṣe. Ẹ bá mi gbàdúrà fún alábàárù àjàgà ni wọ́n. Pásítọ̀ Tóní Dòsùnmú, Mr. Ajibola, Mr. Pópóọlá Moshood, wọ́n ń sa eré bí iṣẹ́ ìránṣẹ́ chapel ọ̀pọ̀ wa ṣe máa fìdí múlẹ̀ ní ìlú London lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Ẹ kàn bá mi gbàdúrà ẹ sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run kó san padà fún wọn ní ìṣẹ́kù ẹgbẹ̀rún ohun tí àwọn náà nílò láyé. Kí Ọlọ́run ìpè yìí kó jẹ́ kéde ẹ torí kọjá ìjọba mi sọ́dọ̀ àdúrà bẹ́ẹ̀. Ọlọ́run ìpè yìí kó sáré padà fún Tóní Dòsùnmú, kó sáré padà fún Ajíbọ́lá Abdullahi, kó sáré padà fún Pópóọlá Moshood, kó sáré sínú ìdílé yìí, kó sáré sínú iṣẹ́ yìí. Kẹ́yìn náà lọ rí ìrànlọ́wọ́ gbà bí àwọn tó máa túmọ̀ ìrànyé láyé kọ́ lọ pàdé wọn. Wà Jésù Olúwa wá lóṣù kẹwàá yìí ẹni tẹ́ wà nílé ọ̀dẹ́ máa gbáradì àjọ máa ń ná fún bí owó ó máa kó èyí àti ẹ̀yìn.
ó máa àjọ máa ná tán bí owó lóṣù kẹwàá ọlọ́run ìpè yìí fẹ́ rìn kọjá pẹ̀lú agbára táwọn ará amẹ́ríkà náà máa múra sílẹ̀ màá bá wọn ará amẹ́ríkà sọ̀rọ̀ láìpẹ́ yìí bó bá ṣe ń lọ àjẹkẹ́yìn náà máa gbọ́ ó sì mo kàn mọ́ ni pé ọlọ́run ìpè tó pè mí ọlọ́run àpọ́sù babalọ́lá ọlọ́run tìmọ́tì olúwọlé ọbádàrẹ ọlọ́run àkàndínlẹ́dẹ ọlọ́run bàbá mi david lánàá bàbá jídé ọlọ́run ẹ̀mí kan wòlíì àwọn tó ti sùn nínú olúwa àtàwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ tí ò kí wọ́n bọ̀ sọ̀lọ̀ ọlọ́run ìpè wọn ni ó dàpọ̀ mọ́ ìpè mi mo wá sọ àtúnlẹ̀ pé ọ̀nà àbáyọ máa là fẹ́ nínú ó gbàgbọ́ pé àná tí wọ́n yẹ wà lọ́dọ̀ ẹgbẹ́ yẹ bí àná tí wọ́n yẹ síta níbẹ̀ pé àdúrà kan lẹ́yìn eléyìí máa gbàdúrà fún gbogbo wa máa gbàdúrà náà sí àná tí wọ́n wa ẹ má gbàgbé iṣẹ́ ìránṣẹ́ tí ó ń gbàdúrà yìí mo máa ń tẹnu mọ́ kì í ṣe tìgbéraga àwa kì í ṣe alágbe àwa kì í ṣe oníbàárà gbàgbọ́ pé bí oríṣi tó máa ń fojoojúmọ́ gbàdúrà fún àwọn ènìyàn kò sí tó bá jù níbẹ̀ bí ẹ̀yin tí ẹ̀ ń jàǹfààní iṣẹ́ ìránṣẹ́ yìí bí ẹ̀yin náà bá ń gbìn nínú iṣẹ́ ìránṣẹ́ náà àwọn kan ń ṣe àmọ̀rí àwọn tó ń ṣe àmọ̀ wọn ṣùgbọ́n àwa kì í ṣe rédíò akéde àwa kì í kéde orúkọ wọn síta ní ọ̀pọ̀ ìgbà àwọn tí olúwa ń lò fún iṣẹ́ ìránṣẹ́ wa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń jàǹfààní náà bóyá tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ ń padà gbọ́ bẹ́ẹ̀ ìgbà bá parí ẹ̀ tán ẹ̀yin náà kópa ẹnìkan ló ti ń sponsor nǹkan connection wa fún ara ẹ̀ náà lọ́nà ó fi ń connect wa ẹ̀yin náà ṣiṣẹ́ bí ẹ̀ á dẹ̀ dára fún yín ẹ̀yin ara bí pé máa gbáradì tó máa fi di òpin ọ̀sẹ̀ máa sọ fún yín pàtó ibi tí a ń lọ ibi tá a fẹ́ lò ibi tá a jẹ máa pàdé pọ̀ ẹ wò ó òkú máa jíǹde arọ́ máa rìn afọ́jú máa ríran aláìsàn máa gbà dáadáa ọlọ́run ìpè ó máa ṣe lẹ́ẹ̀kan sí pẹ̀lú wa gbà ẹ wò ó mo fẹ́ kó béèrè kankan lọ́wọ́ ọlọ́run oṣù kẹsàn-án ti parí mo fẹ́ gbàdúrà fún ọ pé kó lọ bí ohun ayọ̀ tó wà nínú ẹ̀ ṣùgbọ́n kí n tó gbàdúrà nǹkan torí wákàtí kan wá ti fẹ́ pé wọ́n ní kó gbàdúrà yìí kí ló fẹ́ kọ́ lọ́run ó ṣe fún ọ kí n tó gbàdúrà sọ̀rọ̀ ọwọ́ ẹ̀ wàpọ̀ orúkọ jésù àpè orúkọ jésù dáadáa wà sáré wọnú àdúrà yìí lọ nǹkan báyìí ni mo fẹ́ kọ́ lọ́run ó ṣe lábẹ́ ìpàdé àdúrà tó ṣe kẹsàn-án ó yà pé orúkọ yẹn kó sọ́rọ̀ àdúrà bẹ́ẹ̀. ó fi di àkókò yìí kò sí ti ọlọ́run kò lè ṣe béèrè kankan lọ́wọ́ ẹ̀ òun gbọ́ mi ilé lọ́wọ́lọ́wọ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ òun gbọ́ mi nutrition online béèrè kankan lọ́wọ́ our God is able to do all things for those that trust him. It is not over for you. He can still do it again in your life. That is why it's God. You are listening to Loluwawi prayer conference prayer meeting that used to come up every last day of the month. 8 a.m. between 8 a.m. and 9 a.m. Nigerian time. Ẹlòmá túnú sí lóṣooṣù bá a ti ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ni kankan lọ́wọ́ ọlọ́run ìpè ní bẹ níbẹ̀. Ó ṣe ní ayé àwọn kan lánàá sọ nípa wọn lónìí. Ó fẹ́ ṣe ní ayé ẹ̀. Ó fẹ́ sọ ọ́ dolórí rẹ̀. Ó fẹ́ tún ayé rẹ̀ ṣe. Ó fẹ́ gbà nínú ogun ìjọkúdẹ́. Ó fẹ́ lánà àbáyọ fún ẹ. Béèrè kankan lọ́wọ́ ọlọ́run. He's able to do all things for those that trust in him. Mórí áńgẹ́lì náà ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Ó gbé àkàrà òyìnbó sínú tray tí wọ́n ti gé. Ẹ̀mọ̀ tá a bá lọ bí ìgbéyàwó àbí bí birthday. Wọ́n á gbé àkàrà kéèkì láti sábà wọ̀. Bẹ́ẹ̀ni mo rí áńgẹ́lì aláṣọ yìí. Ó gbé tray yẹn dání wá sílẹ̀ nínú tray yẹn. Ó ń sá àwọn òṣèlú tó wà nínú ẹ̀dí àbí àkàrà òyìnbó. Oúnjẹ ẹ̀bùnlé ìdáhùn àdúrà ni. Ọlọ́run ló padà sórí pẹpẹ ibi tó gbè ní kiri. Ibi tí a bá fi ẹlẹ́mọ̀ṣọ́ ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ ṣọ́. Mo dúró lórí pẹpẹ olúwa. Wọ́n ló pè ní ìwọ ló fi níṣẹ́. Àwọn wọ̀nyí gbàgbọ́ nínú ìpè tó fi pè mí. Ìdí ní ìtàn fi máa ń fẹ́ gbó ìwọ lọ́wọ́ lẹ́nu. Mo sọ ọdún àti àjọgbà lénìí àtèyí tó béèrè lọ́wọ́ olúwa. Àṣẹ ọ̀run gorí ẹ̀. Màmá ẹ̀ sọ̀rọ̀. Àdúrà tá a jọ gbà lónìí. Àtẹ̀yìn tó béèrè lọ́wọ́ Ọlọ́run lónìí. Àṣẹ Ọlọ́run ó gorí ẹ̀. Àdúrà tá a jọ gbà lónìí. Àtẹ̀yìn tó béèrè lọ́wọ́ Ọlọ́run lónìí. Àṣẹ ọ̀run tó gorí ẹ̀. Àjàgà tí a fi kọ́ Ọlọ́run tí ò jẹ́ kó ní ẹ̀rí. Tí ò jẹ́ kó ní ọjọ́ ayẹyẹ tí nǹkan rere fi ń bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́
èmi ni mo wá lórúkọ olúwa ọlọ́run lónìí ọgbọ̀njọ́ ọ̀nìkàtì oṣù kẹsàn-án mo sọ pé ìjọba àjàgà yẹn ó pàṣẹ lórí ayé rẹ̀. Àmì lórúkọ Jésù. Màmá yìí wá pa ní sọ́dọ̀ màmá yìí ó máa pa fún ẹ. Àmì Jésù. Àmì lórúkọ 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 Jésù. Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi lọ́nà jíire ẹ fi èmi gbà wẹ̀ ẹ gbà wẹ̀ kókó yẹn náà lẹ́ẹ̀ máa tẹnu mọ́ ẹ máa sọ pé àjàgà òdiwọ̀n tí ò jẹ́ kí ayé mi ó di báyìí lọ ẹ máa sọ pé iná ọ̀rọ̀ já dàbí lọ́rùn mi wọ́n máa bẹ̀rẹ̀ àmọ́ ẹ̀kọ́ wọ́n yìí ló máa gbàdúrà sí i wọ́n ti gbàdúrà sí i àmọ́ ìṣòro ẹ̀ lẹ́ máa kọ́kọ́ dà sí ọ̀fun tẹ́ máa dà sórí ẹ̀ gbó àjàgà máa já torí àkọ́kọ́ ẹ̀ pé máa tẹ̀ kóró yàn àwọn àjàgà yóò fi já ó dúró lórúkọ olúwa láń sẹ́yìn lórí ọwọ́ ọ̀sán ọlọ́run sókè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú òru tó wà lọ́wọ́ wọ́n ti ọ̀sẹ̀ pẹ́lá nìyẹn tí òru wáyé padà àwọn ìwọ́n gbà sílẹ̀ òru tó wà lọ́wọ́ rẹ tó pẹ́lá nìyẹn ó di agbára ó ti di agbára ó di agbára ó di àwọn àjàgà kí ló fẹ́ wọ́n tọ́ ọ̀nà àbáyọ fún ẹ wọ́n bọ́ ní bí ẹlẹ́nu wọ́n mú ìgbàdá padà wọ́n gbá ọjọ́ padà ìka olúwa kó wọ bẹ̀ lọ fún ìjẹ́bù ìka olúwa kó wọ bẹ̀ lọ fún ìwòsàn ìka olúwa kó wọ bẹ̀ lọ. ọ̀rọ̀ gbogbo rí ẹ bẹ́ẹ̀ ló ṣe máa rí gbọ́dọ̀ kò ní yí padà á di ẹ̀rí wà á ti kọ́ lójú tó lórúkọ Jésù Kristi olúwa wa. àyànfẹ́ kí n ké sí wálẹ̀ ẹ fi òní gbàwẹ́ nígbà tí gbàgbẹ́ bá máa bírèkì òró yẹn ní ká ẹ lo òró yẹn rí àtúkọ́ pé nígbà tẹ̀ kúrò yẹn àwọn àjàgà yóò ṣe àjíjà ẹ mọ̀ ṣẹ́ni ló pé àjàgà òdiwọ̀n tí a kọ́ mi lọ́rùn ó yọ ṣẹ́ mi lọ́rùn ó yọ ayé mi lẹ́nu màmá yìí bàbá tó lẹ́ ń gbà bó o ti ń gbà ó padà wá jẹ́rìí sábàlẹ̀ má gbà tí orúkọ mi ò sí padà pásítọ̀ pray ó àmì ìgbàlẹ̀ lórí nọ́mbà yẹn tẹ́yìn tí ẹ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ 08055951129 lẹ́ẹ̀kan sí 08055951129. Sẹ́kẹ̀dì ìjọba èdè tí ọlọ́run yóò ṣe láàbíà ní fún yín. Mo sọ àkọsílẹ̀ sáyé yín níbi tí ẹ ti ń gbọ́ mi pé kọ́ọ̀lù wà ní oṣù fún yín. Kí ìṣẹ̀lẹ̀ yóò mẹ́tẹ̀ẹ̀ jà sí ẹ ò ní sọ̀rọ̀ jẹun ẹ̀nà máa ṣàfẹ́yìn náà. Àmì lórúkọ Jésù. Thank you, Lord. Olúwa ṣe lágbára oṣù olúwa ṣe ọba àwọn ọba oṣù mo yàn lógo lórí adájọ́ ìgbàlẹ̀ olúwa ṣe thank you. Ìgbà tó wọ̀ nípa àṣà agbára olúwa máa jẹ́.